tó fọwọ́ kan ohun ìtúlẹ̀ tó yẹ fún ìjọba Ọlọ́run. Ẹ̀yin ará mi o, mo fẹ́ kí ẹ gbọ́ pé inú Ọlọ́run kò dùn sí ẹni fàsẹ́yìn nínú ìgbàgbọ́. Ọ̀rọ̀ yìí ṣe mí ní kàyéfì nígbà tí mo kọ́kọ́ rí kà nínú Bíbélì. Ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 18 ni. Ẹ̀yin ará mi, kò yẹ ká fà sẹ́yìn nínú ìgbàgbọ́. Ìgbàgbọ́ ni ohun tí à ń retí yẹn, ká bá lè jẹ́rìí sí agbára Ọlọ́run nínú ìwà òdodo. Ìwà ìfàsẹ́yìn kò dá nínú ìgbàgbọ́. Ìṣe ló dàbí ẹni tó bí sílẹ̀ tó tún wá padà tún kó ebi rẹ̀ jẹ. Inú Ọlọ́run kò dùn sí. Ẹ̀yin ará mi o, ẹ jẹ́ ká padà sínú ìgbàgbọ́, nítorí nínú ìgbàgbọ́ la lè rọ́lọ́run. Nínú ìgbàgbọ́